Bébí oyin mọdún tirẹ̀ nínú afárá o. Eku kò mọdún tirẹ̀ lálárẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí èjòlá ṣe mọ tirẹ̀ nínú àpà. Ayọ̀dèjì ò máa ké bó ti sọdún ní ó sẹ́mi lọ́lá Elédùmarè. Happy birthday to you o. Nítorí ọdọọdún ni irú máa ń ṣogún ìrókò àṣọgbọ̀n. Abiyamọ ní ìṣe àádọ́ta. Aláṣẹ èké Autos bó ti sọdún ní ó sẹ́mi lọ́lá Elédùmarè. Bébí láàrin ìlẹ̀kẹ̀ ebóńlẹ̀ Látìnlá CEO Ake Consulting and Date Properties. Ó là á sówó, ó là á sọ́mọ, ó là á sá ikú baálẹ̀ ọ̀rọ̀. Bíbọ́mọ wọn ní ìlú Òròbó ní Delta Connect. Happy birthday to you o. Ìgbà ọdún kan mà ní lọ́lá Elédùmarè.